Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. Kò lè bá wọn dé níyàn mọ́ ó padà. Ẹni táyà fọwọ́ sọ̀yà pé ọmọ wa ni. Ètò ayé mi níbẹ̀rẹ̀ ó kọ́kọ́ kúrò. Àtìlẹ̀ dìde wádìí ìṣòro ó lè jù. Èmi gan ò mọ̀ pé wọ́n padà di ọmọ tó ń sọ. SARS ó jẹ́ bá mi sọ fún ọjà mo tiẹ̀ ti kọ́kọ́ rárá òpin bó ti jù. Jesus èèyàn àtàkẹ́tì mo tiẹ̀ ti kọ́kọ́ rárá òpin bó ti tán. Mo ti rò pé wọ́n jẹ́ yàgò ní ìgò tó ní kọ́ba mi tó forúkọ rò mí ó wòye lọ́la bá dé lórúkọ Susi Bàfọ̀káyé. Ìmọ̀dà ọjọ́ yẹn máa rí o Susi ìmọ̀dà tí wọ́n ti rò pé méjìlí kò lè bá wọn dé níyàn mọ́ ó padà lẹ́ni ayé fọwọ́ sọ̀rọ̀ pé ọmọ wa ni. Photographer yà á kétì SARS ó ní kẹwò mi kẹtùwò àná o láti gbà. Sàdémọ́lá etí ọjà lórí máa sọ fún ẹ. Takàn àbí ẹni ò sí o níjọ tẹnu òní tó ń jẹ ìgbàdùn kọ̀ọ̀kan jẹ kúrò. Tààrà tó sùn ní ibùsùn kan sùn pákó kiri. Tàfíkáyé ti gbé mi wọ̀ rí o bóyá. Báyé mo wà bọ́ọ̀lù mo wà kò yé mi aláyé gan. Ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye o láti ilẹ̀. Ẹ̀mẹ́ta lòbí fi hàn mí o tí ó yé mi. Má sáré o má jẹ́ dúró o má jàkọ̀. Wọ́n ní méjì má ṣe ìdó o láyé mi. Lẹ́ni àròpin bá padà dẹ́ni tó ń gbàyè. Láyé ń péjọ bí èèrà fún kó tó dé. Ìmọ̀lá ọjọ́ yẹn máa rí o Susi. Dèmọ́lá tí wọ́n ti rò pé méjì ni kò lè bá wọn dé ní ọmọ o. Inspector ẹ̀ka ẹ̀fọ́ sọ̀yà pé ọmọ wa ni. Àwọn tó kú sọ fún Dèmọ́lá má dúró má jà sọ má sáré aṣáájú láyé. Má dúró má jà sọ má sáré aṣáájú láyé. Inspector àwọn tó kú ọmọ wo bí o ti ayé wo bí o ti etí àwọn tí la jẹ́ máa torí adùn ayé o. Àwọn tẹ̀sán ló mú ìyà jẹ mí lọ. Máa torí adùn ayé yìí o. Ya paradíṣe lọ́wọ́ mi o. Àwọn tó burú ogún SARS. Ọjọ́ agbára náà ti yọ sọnù. Tásọjọ́ mi mọ kálẹ̀. Ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run. Àwọn ẹyẹ wọn ké lulẹ̀. Ọjẹ́ àwọn ẹyẹ wọn ké lulẹ̀. Ọjà ló sanwó mi. Lúlí ọ̀rẹ́ ọ̀fẹ́. Number 1. Ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run. Bàbá bóyá bẹ́ẹ̀ so. Àwọn ẹyẹ wọn ké lulẹ̀. Ó bà mí o. Owó ti bà mí. Bọ́dúnbọ́dún ló gbé wá àwọn eléyìí ò ṣẹ́rú owó. Ọjà incoming. Bọ́jà bá gbórin bóyá bẹ́ẹ̀. Àwa nà bí ẹni gbóhùn ló tẹ̀wó. Bọ́jà bá gbórin bóyá bẹ́ẹ̀. Àwa nà bí ẹni gbóhùn ló tẹ̀wó. Bẹ́ẹ̀mi bá ti rí ọjà mi nígboro. Kòkó mi ti so. Àtọmọ kékeré àtàgbàlagbà. Àtọmọ kékeré àtàgbàlagbà. Yé máa ń sọ. Ya ó jẹ́. Ẹgbẹ́ ìgbẹ́dìgbẹ́. Ẹgbẹ́dẹ́gbẹ́dẹ́. Èmi kan gbàgbọ́. Aláṣẹ Golden Tourism Event Center. Bàbá bóyá bẹ́ẹ̀ lọ́jọ́ gbogbo máa sọ fún ọ. Ọjà máa sọ fún wọn wípé ẹ kọ́kọ́ bá mi tẹ́wọ́ àdúrà yìí o.
ọjà bá bọ́jà thank you ó là ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lórí Démọ́lá lọ́jọ́ tọ́mọ̀ tó ti kẹ́rù sọ́kọ̀ òun rè lé ayé. tó bá ti dénú ìyá ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọ̀tá níní. Bọ́lábọ̀yún máa yọ lókèrè. Ọjà tó bá rojú kókó. Ìbùnú ọmọ Ádámọ̀. Wọ́n ní ta ló rọ níṣẹ́ o. Ó jáwọ́. Nígbà tó jẹ́ gbádùn rẹ̀ lálẹ́ tó wí fún. Ó jáwọ́. Wọ́n lákọ̀rí oníranù kí ló wá rojú kókó fún. Ó jáwọ́. Báwo bá bímọ ní? Thank you. Arọ́mọlẹ́yìn adìyẹ o. Ọ̀sẹ̀ tó kọjá lára gùntàn tó bímọ mẹ́jọ lápapọ̀ wọn kọra mẹ́ anybody sọ́kọjà tí wọ́n fi bí wù tó fẹ́ bí kóhun náà bí wù tó wà nínú rẹ̀ káàrí wù tó fẹ́ bí. Thank you. Bọ́lábọ̀yún má dẹ̀ bímọ àwọn ọlọ́mọ akọ́kì pẹ́ẹ́kú ẹ̀wù ọmọ. Wọ́n á sọ para ò lè bí. Àgàgà tọmọ náà ọ̀bá rẹ̀ wà. Ìbínú ọmọ Ádámọ̀ Démọ́lá. Wọ́n á máa gbé mú. Wọ́n á ní ṣé bí báyìí ló yẹ kó o yà sí. Òyà lé olówó. Wọ́n gbàgbé fọlọ́run tó dánú ẹ̀. Ó ti ṣe ohun tẹ́nu yóò jẹ́ o. Démọ́lá èmi kì í pa dalẹ̀. Suzy, ìgbà tí mo jẹun láláì lẹ́ràn ẹnìkan ò rí mi. Ìgbà tí mo jẹun láláì lẹ́jà ẹnìkan ò bínú rárá. Nísàyìn tọ́lọ́ gbàdúrà tí mo lè jẹun lẹ́ẹ̀mẹ́ta àjẹkánú. Ẹni bá ń ajáyé mi bòye. Ọjà kọsọ̀rọ̀ àwọn ọ̀dọ́bọ̀ fún ọ ní ẹ̀rí. Kẹ̀sọ̀rọ̀ ayé ní ṣáàkì ọba ẹja o. Máa gbọ́, máa fọ́. Kẹ̀sọ̀rọ̀ ayé dà kúrákúdà. Tọ́lọ́yìnbó pè ní kọ́kọ́dà. Lágbára Ọlọ́run o, lágbára aláwùrà bí. Yé ń wo jẹ̀yìn máa yé. Ẹ̀bọ̀ òjò ìyẹn ṣerú o. Ẹ̀bọ̀ àjẹ́ ìyẹn ṣerú o. Ẹ̀bọ̀ amọ́niṣẹ́ ni àfàìmọ́niṣẹ́ àjẹni tó bá ní dárò. Ọmọ aráyé àwọn yẹn ṣe é rú. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.